Kindly subscribe to our YouTube channel, see how to. Click on the subscribe button below and also click on the bell beside this. This will notify you once we drop a new video. Thank you. That's Tima. Let them know, let them know, let them know, let them know. What's up, Slure? What's up? I hope you're feeling it. 11, we just want to say thank you. And I thank you to all the organizers who made this occasion very possible. And everybody who worked hard for this. We're more than grateful. And we thank God for this occasion. Hit it, DJ. Thank you. Nice one. Thank you. Lucky Jesus. Sharp. After that, Stylo. Good time. Yeah. Big shout out to Doro music. Are you ready now? Obama ló gbàgbé òṣì ìjọ ẹ̀dá. But our life goes on a turn by turn. If you never blow, make you calm down, say your time go come. Man, ṣe báwọn sáré kádàrá, your time go show. Ọ̀bẹ gan kìí gbọ́gbọ́ kò sí ṣòro. Wàhálà lọ bí lọ́mọ ẹ̀sìn ìṣẹ̀lẹ̀ kọ́ba. Mo lẹ́nu látàdí gbòmù títí tó fi dé jọba. Obama ti gbà jọba, lọ́rọ́ kan gbàkárà. Ìyọ́ ti láti fi kí ẹ̀rọ ìpẹ̀lẹ̀ ìyá ẹ̀. Ìdí kì í ṣùgbọ́n blood show dẹ̀ ní àwà. Your fucking quest is useless kò dẹ̀ ní bá. Ẹ̀yin kọ́lẹ̀ máa sọ fún adójú ọ̀sán ní bàbá. Àmì ìtọ́jú sọ ìwọ́tẹ́ àlọ́. Kó lẹ̀ ní bàbá ẹ̀ má lọ wá. Ṣùgbọ́n tí mo bọ̀ kiri bàbá tó. Àwọn fucking àbá yín gan wọn ni àrà tó. Bí ó yá ká ní bọ́ọ̀lù make this shop. Wọ́n tó bá onímọ̀ bọ́ọ̀lù ní shop. Ẹ má lọ wá. Èjú tẹ́tù mi bọ̀ kiri bàbá tó. Àwọn fucking àbá yín gan wọn ni àrà tó. Bí ó yá ká ní bọ́ọ̀lù make this shop. Mi wọ́n tó bá onímọ̀ bọ́ọ̀lù shop. That life goes on a turn by turn. If you never blow, maybe you can't say your time go come. Man, ṣe báwọn sáré kádàrá, your time go soon. Quick one. Hey, DJ. One say quick one, you hold on down. Alhaji really want to cool out. Olórí ọ̀dọ́ one, Ijoro land. Ladies and gentlemen, schoolboy in the building. The CEO himself, the president, Doro gang, 30 billion gang. Alhaji Ilabe also in the building tonight. Ladies and gentlemen, go nowhere. Alhaji Olawa Kula. Ìjọba olórí ọ̀dọ́ gbogbo ọjọ́ra kìndọ̀ ìjọba elépo ìjọba ọmọ ọlọ́rà dó ọmọ àkọ́kọ́ dó Alhaji Ilabe Kula ọmọ tètè dó Alhaji Ilabe Kula tó mọ̀ dó ọmọ ọlọ́rà tó mọ̀ dó. Ladies and gentlemen, abeg leave this passage. Audience. IB coded original. Ladies and gentlemen, Alhaji Ilabe Kula, I'll be expecting you. That was the reason I don't perform since.
I want to do that thing for you. But before I do that, we have a lot of artists performing tonight. Alivera. Ọmọlọ́ra. Alivera. Ladies and gentlemen, Alivera, one time. Ẹni sùn ní máa bò àti egbò ẹni sùn. Ṣé wàá sáà tèmi kébò ibà? Ibà jàmbá. Mr. DJ. SK ni kò ní gbọ́ jù. Ìdá bẹ́ẹ̀ dúró pàápàá. Ọkùnrin máa ń pè ní Doro. Ẹni sùn sẹ́ẹ̀ àti egbò náà má ti bá wọlé. Ṣé wàá sí kébò ní ẹ̀dá pàápàá? Ìdá bẹ́ẹ̀ ókè fíìsì wàdà. Ẹni sùn ókè. Wọ́n bí jágbọ́n tó pẹ̀lú truck, you gotta work for it. Wọ́n bí ní pẹ̀lú rap, I gotta see for it. Ọmọ ọmọ ìyàwó pẹ̀lú snack, they gotta go for it. Ọmọ ọmọ ìpolówó pẹ̀lú snap, they gotta go for it. Ẹni fi náà ṣe kù máa fi ọ̀gẹ̀dẹ̀ pẹ̀lú ṣù. Ẹ̀fẹ́ òun náà sùn, àṣegbọ́ ẹni sùn. Túbọ̀ ẹ̀sìn fún kí wọ́n pa, ìdí fi gbé jù. Àti kékeré bí ẹ̀ ṣe kò sí ọ̀tọ̀ kéré jù. Ẹ ṣàmọ̀ owó àlọ́mọ oníṣẹ́ ẹ̀gbẹ́lẹ̀lẹ̀. Ìnáwó tó tẹ̀ kò ní kú bí ti kò bá rìn mọ́lẹ̀. Mo wá sí, mo wá rà, bọ́lá bá ti lápá. Àtọ́tọ́ pé síkẹ̀ làwọn tí ìrìn tọ́bi jápa. You gotta work from your head to toe. Tí bá bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀, you gotta fall to toe. And the better than this set, mo fọ́ kẹ́kẹ́ wọ̀nyí. Tó bá tẹ́lẹ̀ gan mo dàbí ti Mr. Money. I don't wanna be sad, gbogbo àkọ́dé báàjì. Èmi náà ní bẹ́ẹ̀rà, nígbà for the swagger. I got bet me, but I go ẹni bàdà. Ọkùnrin máa bẹ̀, aláìjọ ẹni bàdà. Ṣẹ́nà sáà ọ̀gbẹ́ poli bàtà ọtí òwò ojú anybody. We dey fuck around thing, we dey fuck around thing, we dey flip on our back. One time. Nice one. David. Thank you. Go and check John. Oh yeah, we still. Oya náà kí ló ṣẹlẹ̀ gangan ìṣọ̀gbọ́n ẹ̀wì tí ẹgbẹ́ kíkan fi swagger. Oya náà ìdábẹ̀ tí ẹ̀rọ ogún ṣì tẹ́ bá ṣe wèrè máa nà ní ìdájọ́ nítorí àṣẹ ọ̀fù.